dé ẹ̀yin náà perfect kí ló dé Ustaz Adedokun Murtado Adedokun àṣewà tó dá o èdè máa ní gbogbo obìnrin lára àwọn èèyàn wa máa misbehave ìtò máa yá wèrè ìtò máa torí ẹ̀ máa dàrú ìtò máa ṣe ránu they will not know what to do kí ló dé. ó ti ẹ̀ pé Murtado Adedokun àwọn nǹkan tẹ́ wá ń sọ ó yàtọ̀ sí nǹkan tí à ń gbọ́ so bismillah ẹjọ́ máa wọn. kí lẹ fẹ́ kí n sọ báyìí. But kí ni nǹkan tí ẹ má bínú kí ló fa jíjáde yín gangan live tó fi wáyé pé ẹ wá ń pe àwọn àfáà bẹ́ẹ̀ kí ló ṣẹlẹ̀ gan. So it has been a long thing but màá bẹ̀rẹ̀ látara nǹkan tó ṣẹlẹ̀ lánàá okay last week ìyọkọ ọmọ kan pè mí she ranted. I still have the voice note with me. Wọ́n sọ a lot of things about one of our sisters so which is very close to me tí woman yẹn dẹ̀ mọ̀ mí mọ̀ wọn so mo wá fi ọ̀rọ̀ yẹn lọ àfáà kan lórí TikTok náà ni it was on live section wípé ibẹ̀ mo dẹ̀ máa ń sábà ń lọ bẹ̀ àbísọ̀ náà máa ń rí pé alalẹ́ mo máa ń lọ bẹ̀ láti fi gbọ́ lecture I would ask question and àwọn náà máa wà bẹ́ẹ̀ so nígbà tí mo wá béèrè question yẹn because sister yẹn wọ́n jẹ́ èèyàn kan tó yẹ pé wọ́n ti ṣẹ̀ mí rí so I don't want to judge her based on my feelings. Let me ask nǹkan tí àwọn àfáà rí sí so àwọn àfáà yẹn ṣàlàyé pé nǹkan tó ṣẹlẹ̀ yìí o ọ̀rọ̀ yẹn it is not about the mother-in-law ní pé ọkọ ẹ̀ ń tọ́jú ẹ̀ ní nǹkan kan ni òun ni ó fi ń mú àwọn angers yẹn ló fi ń gbé lórí gbogbo àwọn èèyàn tó wà ní sàkánì that we should check on the sister and the brother ká mọ bí àbú yẹn ṣe ń treat ẹ̀. Based on what I know about the sister already mo rí pé àfáà yìí wọ́n rí ọ̀rọ̀ yìí sọ even without knowing her pé mo need láti take action because mo believe pé gbogbo nǹkan gbogbo ọ̀rọ̀ tó bá gbáwájú wa kọjá tó bá ti jọ́rọ̀ ẹ̀sìn Ọlọ́run máa bèrè lọ́wọ́ wa and I will not want my emotion to cloud my judgment. Gbogbo ọ̀rọ̀ yìí dẹ̀ ni mo fi ṣàlàyé fún àbúrò sọ̀rọ̀ in fact fóònù wọn gan ni mo fi ṣe little wọ́n ti sọ̀rọ̀ lọ kí n tó rántí pé àjẹyìn fídíò ọ̀rọ̀ tí Ustaz yìí sọ so that I'm going to use it as reference for anybody that cares to know maybe my husband or the sister's husband. I never even know that Allah Akbar ọ̀rọ̀ yìí máa ṣẹlẹ̀ so mo sọ fún láti last week ni I prayed about it. I did nínú anytime tí bá ṣe kíámù lane I will put it in dua pé kọ́lọ́n guide me because I don't even know how to go about it. Èmi àti sísá yìí à ń sọ mi ò mọ bí mo ṣe fẹ́ go about it so that it will not be as if kọ́lọ́n ṣáà guide me. So yesterday morning I now told my husband that something came to my mind lórí ọ̀rọ̀ sister yìí mo ń wò pé ká lọ sọ́dọ̀ wọn lé ní Sunday ipe a lè nípa máa pẹ́ láyé ká máa pẹ́ mo dẹ̀ máa ń sábà ń sọ̀rọ̀ yìí tó yẹ pé ó máa ń dá àwọn ọmọ mi láyà gùn pé kí ló dé tí mo ṣe máa abúlé àti ẹ̀sọ́ mo yẹn má máa sọ pé ẹ lè kú mo ń pé kí n jọ kí má máa sọ mo ní máa keep láti máa sọ tó dá pé dádì wa máa ń sọ fún wa báyìí ni ikú wọn lè má bá wa lójijì pé so let me keep saying it kọjọ kó jẹ́ ká lọ pé but we should not go alone ẹ jẹ́ ká sọ fún brother yìí àti sister yìí tó ń mọ̀ wọ́n àwa náà la mú wọn mọ̀ wọ́n pé Ọlọ́run máa lò ní sábà pé in fact mo wish láti jẹ́ ká pé àfáà kan dání but it is too urgent pé ká sáré rí àfáà pé but kó jẹ́ ká ṣe lílà kí ni wọ́n rí sí mi ò ní ever take decision láyé látijọ́ tí mo ti meet wọn without seeking his consent tí wọ́n bá kọ́kọ́ agree màá fi wọ́n lẹ̀ màá ṣàdúrà màá tún wá wait láti fi table ẹ̀ until tó máa tó gbà so wọ́n ṣàní pé ó wà òkè kí n mẹ́sẹ̀gì brother yẹn
mo dẹ̀ message brother yẹn wọ́n dẹ̀ ní kí n send mo wá ní mo máa send voice note to ìyá ọkọ wọn yẹn káwọn náà gbọ́ bọ́rọ̀ yẹn ṣe tó pé ìyá yẹn gan even tó ọ̀rọ̀ yẹn dùn wọ́n tó bọ̀ wọ́n ní ó need the help pé àwọn rí kódà pé ó ní psychological problem pé kò normal so mo ṣáà wò pé kọ́ gbọ́rọ̀ yẹn gùn gan so I have to use InShot to edit it bí mo ṣe ṣe àṣkàrù mi tán níjọ́ sátidé tí bá ti fẹ́ ṣe àṣkàrù mo máa bu ẹ̀wà la máa ń jẹ màá máa ṣá màá dẹ̀ máa ṣe àṣkàrù mi so mo á fẹ́ lọ bu ẹ̀wà mo á rí pé kò sẹ́wà mo ṣàṣà àṣkàrù mo á padà wá ní abú kò máa sẹ́wà kí la máa jẹ lẹ́nu báyìí wọ́n wá ní ká má ṣẹ̀wà ká ṣe àkàrà mo dẹ̀ ti ń edit fídíò yẹn already so bó ṣàṣe ní pé ká ṣàkàrà mo dẹ̀ dìde ok wọ́n wá múná dé bó ṣe wá múná dé mo wá ní kí n sáré lọ fọṣọ aṣọ yẹn pọ̀ tí mo fẹ́ fọ kó tó múná yẹn lọ mo ṣáà sáré arrange àwọn aṣọ yẹn washing machine mo fẹ́ lò but manual washing machine tó yẹ pé mo ṣe máa require ọwọ́ láti fi fọ so mo ṣáà ń ṣe àwọn ìyẹn bí mo ṣáà ṣe ń ṣe ní àbúníyà kí n fi aṣọ yẹn sílẹ̀ kí n fi sílẹ̀ kí n lọ máa dáná mo fi aṣọ yẹn sílẹ̀ mo lọ ń dáná bí mo ṣe ń dáná yẹn mo ń gbọ́ voice note yẹn bí mo ṣe wá ń dáná yẹn àbúísọ̀ tún ní kò pẹ́ kí n fi oúnjẹ tí mo ṣe yẹn sílẹ̀ kí wá lọ ṣàndí fún mi àsárọ̀ mo ní kí ló ti ẹ̀dẹ́ gan ṣe fẹ́ pààyàn ni mi ń ṣe léyẹn ní kí n fi sílẹ̀ kí lọ ṣe lé mo tún ṣe léyẹn tún ní kí n fi sílẹ̀ kí lọ ṣe mí nǹkan tí mo dẹ̀ ń ṣe yìí powdered àkàrà ni tí bá ṣe lè fi sílẹ̀ mo ti bomi díẹ̀ tí bá ṣe lè fi sílẹ̀ ó lè di kókó ẹ̀yin dẹ̀kẹ̀rẹ̀ lè fẹ́ jẹ anything tó bá ní issue kékeré you will complain but tó bá ní dáadáa ní ever sọ kí ló ṣẹlẹ̀ gangan ṣe fẹ́ pa mí ni mo ṣáà sọ̀rọ̀ sí wọn bẹ́ẹ̀ yẹn wọ́n dẹ̀ dá padà pé ọ̀rọ̀ ọlọ́rọ̀ lèmi máa ń gbé sórí kìnnìkan mo mú ọ̀rọ̀ ọmọ ẹ̀ṣà sìn mo gbé sórí mo fi iṣẹ́ tó yẹ kí n ṣe sílẹ̀ wọ́n ní kí ló kọ́ ọ̀rọ̀ ọmọ ẹ̀ṣà pẹ̀lú nǹkan tí mo ń ṣe mo ń ṣe lè mi ò jókòó kí n nẹ̀sẹ̀ mo ń ṣìkọ́ bí 10 papọ̀ ẹ wá ní pé kí tó wá ṣe mi mo dẹ̀ ní pé at least you can help in this one báwo ni ṣe expect kí n ṣe sáré ṣiṣẹ́ 3 papọ̀ lẹ́ẹ̀kan náà mo ṣáà sọ ìyẹn bẹ́ẹ̀ yẹn wọ́n dẹ̀ lọ sùn mi ò ní ever sọ̀rọ̀ sí wọn kí n má rò lórí mi pé wò lóhùn tútù sọ̀rọ̀ bí mo ṣáà ṣe ń ṣe nǹkan tí mo ṣe mo ṣáà ń rò mo ṣáà sáré tún lọ bá wọn pé ayọ̀ mi ẹ má bínú kíníkan mo bẹ̀ wọ́n wọn ò fẹ́ dá mi lọ mo ní kí ló ṣẹlẹ̀ ẹ̀yin tẹ̀sí láìkẹ́ máa di nǹkan mú jù mo ṣáà tún ṣáà láti jẹ́ kó understand pé àǹkó tẹ́ ṣe yìí kò dáa tó ẹ̀ mo ṣe sọ̀rọ̀ ẹ ṣáà má bínú a má wọ̀rí àṣẹ máa jà mí mo dẹ̀ sọ ọ̀rọ̀ yẹn wọ́n dẹ̀ smile mo dẹ̀ kúrò ń bẹ̀ bí mo ṣáà ṣe ń ṣe gbogbo iṣẹ́ mi bí mo ṣáà ṣe wà níbi aṣọ tí mò ń fọṣọ àbílà wà ń ta ó ṣàṣàrí wọlé mọ́mì mo ń bọ̀ sà yìí àti eléyìí ti Israel àti tìmọ̀yà sáró mọ́ ara bàtà kan sí tó jẹ́ tèmi bàtà tó jẹ́ tèmi èmi ò ní slippers tí mo lè wọ̀ ní around shoe ni mo máa ń sábà ń wọ̀ mo dẹ̀ ti sọ fún àbísọ̀ pé kán jọ kán ra slippers fún mi for long normally I don't request anything from you anything tí bá fẹ́ rà màá rà fúnra mi ni but anytime tí mo bá request ní nǹkan you will see it as nothing bíi pé mo ti béèrè nǹkan tó ti pọ̀ jù à ń lọ léléyà mi ò ní slippers tí mo lè wọ̀ mo ní pé ẹ ra slippers fún mi for like 4 days before iléyà ni mo ti sọ pé ẹ jọ̀ọ́ ẹ ra slippers fún mi o màá lè fi dáná o ẹ jọ̀ọ́ ẹ ra slippers fún mi o wọn ò dá mi lóhùn títí ìjọ iléyà shoe ni mo fi ń dáná èmi dẹ̀ ni mo máa sábà ń ṣe ẹ̀ mú sọ̀rọ̀ àwọn iṣẹ́ yẹn shoe ni mo fi ń ṣe kí n tó ẹ̀ṣẹ̀ wá pé wọ́n pé Ayọ̀mí èdè jọ ẹ bá mi ra slippers kó bá tiẹ̀ jẹ́ Dunlop màá gbà Dunlop làbí sọ̀rọ̀ àwà mo dẹ̀ gbà with joy mo dẹ̀ lò níbẹ̀ so ìjọ tí mo wá ra bàtà yìí àwọn ọmọ yẹn wọ́n ti pín yíṣọ́ ti ní this is my own mo yẹn sáà náà ti mú ti tàbí láwa mú ti tọ̀dọ̀ mi yẹn pé ti tòun lélẹ̀ yíṣọ́ apàdà wá bá mi pé mọ́mi ṣé bàtà abúlà lélẹ̀ mọ́ ní àpé abúlà kò kí ń ṣe títí ẹ̀ o wípé ti tèmi ni wípé kò sówó lọ́wọ́ mi mọ́ ìjọ yẹn
owó tó kò tiẹ̀ sówó kankan lọ́wọ́ mi mọ́ àbí sọ náà ni mo pé kán jọ kó send 3,000 yà sí mi pé mo rí bàtà tí mo need tó kàn send ẹ̀ sí mi wípé wọ́n dẹ̀ send ẹ̀ so wípé kó jọ kó má bínú tí bá ti lówó màá ra bàtà títí ẹ̀ fún ẹ ó ṣáà ní pé okay but he was not happy obviously ó wá ní bàtà lòun máa lò fún graduation mo ní mo tí mọ̀ presently mi ò náwó dẹ̀ mọ́ mi mo bá ṣe ń promise but inshallah tí bá rówó before then màá rà wípé but kákọ́tẹ̀ ọkàn rán ìtò níyẹn náà káfọ̀ tá bá wá padà wá rówó ta fi rà alhamdulillah tá bá rówó wàá manage ó ṣàìṣe ra jàlábù kan ni a ṣàyànjú ọ̀rọ̀ yẹn síbẹ̀